wọ́n ti fi òde tí gbajúgbajà àáfàá ilẹ̀ Yorùbá tó kú ní ọjọ́ Ẹtì ìyẹn ọjọ́ Friday tí í ṣe ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún tá a wà yìí the 6th of December 2024 èèyàn Sheikh Muyideen Ajani Bello tí ọ̀pọ̀ àwọn èèyàn máa ń pè ní oníwàásí àgbáyé wọ́n ti fi òde tí bàbá náà fẹ́ lọ lóko ọjọ́ kan tí yóò kú wọ́n ti fi síta o èsì tó sì jẹ́ kó ṣe ọ̀pọ̀ èèyàn láàánú tó jẹ́ pé àwọn èèyàn gan sọ pé àfi kí oníkálukú kó máa gbé ìgbé ayé bí ẹni pé kò ní dọ̀la àti pé kó oníkálukú kó rọra máa ṣírò ikú mọ́ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ní òrèkóòrè ní wákàtí ní ọjọ́ ojúmọ́ bá ti mọ́ kì í ṣe ìròyìn mọ́ pé ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún tá a wà yìí ìní ìràwọ̀ ńlá ló já lágbo àwọn mùsùlùmí ní ilẹ̀ Yorùbá nígbà tí Sheikh Ajani Bello tó jáde láyé lẹ́ni ọdún mẹ́rìnléní ọgọ́rin 84 years ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó sì jẹ́ pé òbítíbitì èrò ló yabo ilé bàbá náà tó wà lágbègbè Àkóbọ̀ ní ìlú Ìbàdàn lásìkò tí wọ́n fẹ́ ṣe jánásà gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe máa ń pè inú ètò ìsìnkú tí wọ́n fi sìnkú bàbá náà lọ́jọ́ Ẹtì níṣe sì ni ọ̀pọ̀ àwọn èèyàn náà sọ oríṣiríṣi nǹkan nípa bàbá náà kódà látòrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olórí ọkọ̀ orílẹ̀-èdè yìí inú kọ́kọ́ fi àtẹ̀jáde síta láti ṣèdárò Sheikh Muyideen Bello bẹ́ẹ̀ ló ń ṣàpọ́nlé bàbá náà kó tó di pé àwọn èèyàn ńláńlá àwọn èèyàn pàtàkì látòrí àwọn gómìnà bí àwọn gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Abdulrahman Abdulrazak ti ìpínlẹ̀ Kwara gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó àti àwọn èèyàn ńláńlá àwọn gómìnà ńláńlá káàkiri Nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n fi àtẹ̀jáde síta láti bá àwọn mùsùlùmí kẹ́dùn àti àwọn ẹbí Sheikh Muyideen Bello pàápàá ìjọ Ansarudeen tí bàbá náà jẹ́ oníwàásí àgbà fún káàkiri àgbáyé ṣá o lórí ẹ̀rọ ayélujára ni wọ́n máa ti fi òde tí Sheikh Bello tó gbàgbẹ̀yìn èyí tó fẹ́ lọ ní òkú ọjọ́ kan tí òkú náà máa fi síta nínú àwòrán náà ìyẹn àwòrán pé ti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ rí láti rí i pé ọjọ́ keje oṣù kejìlá tá a wà yìí ní ọjọ́ sátidé tó jẹ́ ọjọ́ kejì tí Sheikh ìyẹn ó kù ọjọ́ kan tí lẹ́yìn ọjọ́ kan tí Sheikh Muyideen tó jáde láyé ènìyàn ó yẹ kó lọ síbi ayẹyẹ náà ayẹyẹ tí àwọn mùsùlùmí tó jẹ́ pé wọ́n ní ìpèníjà ojú ìyẹn ẹgbẹ́ mùsùlùmí tó ní ìpèníjà ojú tó ń pè ní Muslim Association of Visually Impaired of Nigeria MAVIN tí wọ́n fẹ́ ṣe ayẹyẹ wòlímọ́tò Quran wọn ẹlẹ́ẹ̀kejì ni wọ́n pe bàbá náà sígbẹ̀yìn òde tí bàbá náà sì fẹ́ lọ rèé tó fi kú ní ọjọ́ kan sí ayẹyẹ náà gbajúmọ̀ olóṣèlú ìpínlẹ̀ Èkó tó jẹ́ àáfàá ló ti fìgbà kan jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ Èkó rí ìyún ọ̀mọ̀wé Abdulateef Abdulhakeem ó ní ó fẹ́ jẹ́ olùgbàlejò ayẹyẹ náà kódà inú gbọ̀ngàn Old Secretariat Mosque tó wà lágbègbè Ìkẹjà ìní ayẹyẹ náà ti fẹ́ wáyé Sheikh Muyideen Bello náà sì pè ní oníwàásí àti oníwàásù ọjọ́ náà ṣùgbọ́n ó kù ọjọ́ kan sí ayẹyẹ ọjọ́ yìí tí àwọn ará ìpínlẹ̀ Èkó àti ẹgbẹ́ àwọn mùsùlùmí tó ní ìpèníjà ojú Muslim Association of Visually Impaired of Nigeria tó ti ń retí bàbá náà ní ìpínlẹ̀ Èkó ní ìròyìn ikú ẹ̀ ló máa jálù wọn láyà tó sì jẹ́ pé ohun tí wọ́n ń gbọ́ ni pé bàbá náà kò ti jáde láyé nígbà táwọn èèyàn tó ń rí eléyìí inú wọn máa mèrè ìtàn sọ pé ó máa ṣe tó sì ń sọ pé eléyìí túmọ̀ sí pé àfikún ní kálukú kó máa gbé ìgbé ayé pé àwọn ò mọ̀ bóyá àwọn yóò dọ̀la nítorí pé Sheikh Bello àtàwọn tó mú ọjọ́ náà wọn ní mọ̀ pé bàbá náà yóò kú síwájú ọjọ́ náà àti pé kò ní lè wá síbẹ̀.